Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, ó ga o. Wonder shall never end. Àní mo sọ fún wa pé ṣe rí pé owú jíjẹ ó máa ń ya àwọn tó bá gba owú jíjẹ láàyè, ó máa ń yà wọ́n wèrè. Ẹni tó bá ń jowú kò ráyé wá o. Àlẹ́ ẹni tó bá ń jowú ó ti ṣì, ó ti kú, wọn ò tí ì gbé sí ni o. Ṣé Naomi àti Kábíyèsí, ṣé pé ọ̀rọ̀ wọn tún lè máa jọyàn lójú báyìí? Ṣé wọ́n tún lè máa yí rí ẹ̀ wò pé àbóhùn ni àbóhùn kọ́? Ṣé ìyàwó Kábíyèsí ni àbí kì í ṣe ìyàwó Kábíyèsí? Pẹ̀lú gbogbo ariwo tó ti ń dún ní tó ti ń dún ráìráì ní íńtánẹ́ẹ̀tì pé Kábíyèsí ti mú ìyàwó ẹ̀ mọ́ra, ó ti gba ìyàwó ẹ̀ padà. Láì ṣàfọ́jú láì ṣàdítí ló máa sọ pé òun ò tí ì gbọ́ ń pa ẹ̀. Pẹ̀lú ariwo tó ti ń pa, ìtò wá tó wá pa bámbárì tó tún wá fọba lé, ó tún bí bẹ́tà mi. Àwọn adọ́rùn mú tán. Wọ́n ní níbo Queen Naomi níbo òun àti kò fẹ́ Kábíyèsí mọ́ o. Òun àti Kábíyèsí ti jà. Naomi ti lọ tipẹ́tipẹ́. Báwo lẹ ṣe máa ní Naomi yìí ń fẹ́ Kábíyèsí àbí Kábíyèsí yìí ń fẹ́? Pé àhesọ ni. Pé àwa kan ń sọ nǹkan tójú wa rí, ojú ẹ̀ tí a kan ń sọ nǹkan tí ò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan tójú wa ò rí là kan ń sọ. Bọ́ọ̀ ni wọ́n ṣe máa ń sọ̀rọ̀ yẹn ni. Can you imagine? Wọ́n ní àtàná tí Kábíyèsí, wọ́n lànà ni Kábíyèsí dé. Right, tẹ́tí bá ti gbọ́ wa. Wọ́n látàná yẹn ni ọlọ́jọ́ festival ti bẹ̀rẹ̀. Pé wọ́n ti ń ṣe ọlọ́jọ́ festival ceremony látàná. Kì í ṣe kékeré o. Wọ́n bá ní èlé ni Kábíyèsí wá lọ attend. Kábíyèsí ti attend. Wọ́n ní kò pẹ́ kó jìnnà. Kábíyèsí ní ó yá o, òun ti ń lọ. Tó bá tọ́jú àwọn ọmọ tán kó tún máa bọ̀. Bí Ashley ṣe, wọ́n ní bí Naomi ṣe dé venue ibi ọlọ́jọ́ festival yẹn. Wọ́n ní bó ṣe dé venue yẹn, ó ṣe park. Wọ́n ní ẹ wá wo àwọn tourist tó tẹ̀lé Naomi. Wọ́n tẹ̀lé ẹ, wọ́n rọ́ṣẹ́ ẹ̀ dé ibi tí Kábíyèsí wà. Wọ́n ní kẹ wá wo ariwo lénìí. Wọ́n ní last year 2024, wọ́n ní Ashley kò wá. Wọ́n ní kò wá jókòó ti Kábíyèsí ní ọlọ́jọ́ festival ní last year. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ wọn ò tí ì wọ̀ yanrantí dáadáa bí eléyìí. Bẹ́ẹ̀ títí ọdún yìí, ó ti kọjá be careful. Àwọn àti Kábíyèsí àti Naomi, ọ̀rọ̀ wọn ti wọ̀ tó tún ju bẹ́ẹ̀ lọ. Ó ti yanrantí. Wọ́n ní bí Naomi ṣe dé wájú Kábíyèsí báyìí, ó kàn kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì àfi wẹ̀ tó lọ́mọ Kábíyèsí tí Kábíyèsí náà lọ́mọ. Wọ́n ní ṣe ló Ashley wà bẹ́ẹ̀. Wọ́n ní tẹ́ bá rí Ashley lénìí, ó múra bíi áńgẹ́lì. Ó múra bí ìyàwó ọba. Ó fi pé bíi ti tẹ́lẹ̀ tó máa jókòó tí ọba. Wọ́n ní níbo. Wọ́n níbi tó jókòó sí. Ṣé ẹni tó ti ẹ̀rọ ojú Kábíyèsí ńlẹ̀ ló máa ní Kábíyèsí máa jẹ́ kó súnmọ́ òun. Òun ló máa súnmọ́ Kábíyèsí nígbà tó yẹ pé wọ́n ti ṣe ibi dànù. Òun ló gbójú gbóyà tó tún múra. Àwọn Láfọ̀gìdì, wọ́n láwọn Láfọ̀gìdì family. Wọ́n ló wà bẹ́ẹ̀. Wọ́n ní ẹ wá wojú Ashley níbi tó jókòó sí. Kò lè súnmọ́ Kábíyèsí bó kàn ṣe. Chair ti wà ní chair Naomi. Ó ti wà lẹ́gbẹ̀ẹ́ Kábíyèsí. Eré gbagba. Wọ́n ní bí Naomi kan ṣe dé bẹ́ẹ̀ báyìí. Ó múra gorgeously. Bẹ́ẹ̀ rí o, wọ́n ló múra gorgeously.
bó ṣe dé iwájú kábíyèsí ó dẹ̀ kúnlẹ̀ ó dẹ̀ kábíyèsí ó ṣàmọ́ bó ṣe máa ń kí kábíyèsí kábíyèsí kàn ní kó dìde ló bá jókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. Wọ́n ní kíni wọ́n ní ṣe ni Ashley ààrẹ ò gbá mọ̀ ibi tó wú jíjẹ ti yà ń wèrè wọ́n ní ṣe ló dìde ibi tó wà tó ń bọ̀ gọlọjọ ó kàn débi tí queen wà. Kí ni queen wá ṣe ń bì níwájú gbogbo ẹ̀? Kí ni queen wá ṣe ń bì? Ṣé bíbáyìí ni ibi tó yẹ kó wà? Wọ́n rí ẹ́ ń bí ńlá sí àbí wọ́n rí ẹ́ ń bí kinní? Níjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀ ó yá kó dìde kó kúrò bẹ́ẹ̀ wọ́n ní ṣe ni kábíyèsí wá dé. Wọ́n ní ó wà short of words fún kábíyèsí àti Naomi pé ṣé pé Ashley lè tún wá ṣe wèrè ní yege ṣé àwọn pé wèrè tán tọ́ pé tiẹ̀ ṣe nìbàdàn lọ́dọ̀ Olúbàdàn ní ìjẹta àbíjọ́ òun náà lò tóun àti Mariam tó fẹ́ lura wọn pa ń bẹ̀. Wọ́n ní ṣe ni kábíyèsí wá tó wá rí display yẹn tó tún fẹ́ dá sí ìyẹn kalẹ̀ dé ibi tí lọ́jọ́ festival lénìí tíbi tí kábíyèsí àti Naomi jókòó. Ó ní láíláíláíláí pé Naomi ò lè jókòó bẹ́ẹ̀ Naomi ò lè ṣe bá wọ́n ní kábíyèsí kí ló ti rí ojú iwin sí. Wọ́n ní ṣe ni kábíyèsí kàn pé àwọn gáàdì àwọn ọlọ́pàá tó ń gáàdì gbogbo wọn kàn before you know it wọ́n rí pé ó ti fẹ́ create sí wọ́n ní ṣe ni kábíyèsí wá pa kán bọ́ńdùlù kínní yìí kúrò nínú síìnì bẹ́ẹ̀. Wọ́n náà tún disgrace ẹ̀ wọ́n ní kẹwàá o wọ́n ní kíákíá ó ní kán fòun lẹ̀ ó wá ní kán fòun lẹ̀ ó ní kán jọ ó ní kán fòun lẹ̀ tó wọ́n mọ̀ pé wọ́n ti fẹ́ disgrace ẹ̀ ló wá ń bẹ àwọn security àtàwọn guard àwọn ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ ó ní kán fòun lẹ̀ kóun lọ jókòó sáyé o. Wọ́n ní ṣe ló yà lọ wọ́ọ́rọ́wọ́ àwọn yẹn ní tó bá tún mess up mi báyìí wọ́n máa bọ́ńdù lé pátápátá kúrò nínú area yìí pátápátá wọ́n máa lọ jù ẹ́ dànù síta. Wọ́n ní tó bá làṣẹ náà wọ́n ní ṣe ni ó ya ní kán fòun lẹ̀ kó máa lọ jókòó wá lọ padà síbi tó ti dìde ó wá lọ jókòó síbẹ̀ wọ́n ní kẹ́ wá wojú wọ́n ní tẹ́ bá rojú wọn. Wọ́n ní wọ́n rí olórí Rónkẹ́ bẹ́ẹ̀ o wọ́n ti ní Tọ́pẹ́ bẹ́ẹ̀ o wọ́n ní bẹ̀tẹ̀ tẹ́ bá wojú Ashley àtàwọn Láfógidi oh my God wọ́n ní ṣe ló dàbí pé kílẹ̀ lanu kó gbé wọn mì olójú wọn dúdú ojú wọn ti pọ́n ẹ̀yìn ojú wọn ti ṣe pé wọ́n ti ẹ̀ mọ́wọ́ tó dù wọ́n ní that's right. Wọ́n ní tí wọ́n ti ṣe fún wọn léèní pé ó tún lágbára ní ọlọ́jọ́ festival wọ́n ní látàná ni kinní yẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣe kinní yẹn nídẹ̀ ní kábíyèsí àti Naomi fi lọ bẹ̀. Wọ́n ní tẹ́ bá rí nǹkan tí bá ṣẹlẹ̀ lénìí kábíyèsí fẹ́ kó dùn wọ́n àwọn nìkan náà máa sá kúrò láàfin lágbára Kristi Jésù. Wọ́n ní Ashley ó ti múra gẹ́gẹ́ bí ìpẹ́ ìyàwó ọba pẹ̀lú gbogbo ẹ̀ ó useless. Wọ́n ní àwọn Láfógidi ayé Ashley ní Naomi lọ jókòó ní Naomi lọ ṣe wọ́n ní kò sí ẹni tó bí dà kó lè fọhùn lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí lénìí nǹkan tí mo ní kí n gbé wá fún yín ẹ̀yin èèyàn wa kẹ́tù wá kẹ́tù yín máa gbọ́ rere what a disgrace torí àwọn ṣe sọ pé tó ń jowú ó ti ya wèrè kò yẹ kó wà láyé. Owú jíjẹ lè yàyàn wèrè bí wọ́n ṣe bálabà wọ́n ti ẹ̀ mention bóyá Jagaba àwọn láàfin bóyá ó wà síbẹ̀ wọ́n ní kò wá torí àti ẹ̀rí green light ẹ̀tàn láwọn tó kù ó wọ́n tí ì yọjú. Bẹ́tà Ashley lé ni wọ́n náà ti gbàbẹ̀ fún ìtaari nìyẹn tó bá tún dọ̀la àtúgbé mi wà fún yín torí wọ́n tún máa jókòó lọ́la ẹ̀rí pé wọ́n ti ẹ̀rí pé Ashley ti kàbùkù ẹ̀rí pé kò rọ́wọ́ mú mọ́ irú ènìyàn náà máa kúrú náà máa ga ló máa lẹ́ṣọ́ ló máa gbéraga àwọn olórìṣà àwọn tó ń ṣe ju kábíyèsí ní ẹ̀bẹ̀ kábíyèsí ó ní ó bloody fúlù wọn kò tiẹ̀ kí ẹ̀ fún wọn
Naomi ló mọ̀ ọ́. Naomi la dìbò fún. Ẹ́ 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 Naomi la dìbò fún. Wọ́n ní Naomi ló máa lọ pé ó lọ bá ọkọ ẹ̀ lọ ṣe ó lọ jókòó ti ọkọ ẹ̀. Ọkọ ẹ̀ ṣe festival, ó di dandan kó lọ. Ṣèbí ọkọ ẹ̀ máa ń bá a lọ sí church. So that's why pé kó fi gbogbo ọkàn wà ńbẹ̀ o. Ṣùgbọ́n kì í ṣe kò lọ bá wọn sin òrìṣà wọn. Ó kàn lọ fi jókòó yẹ ọkọ ẹ̀ sí ńbẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́ ẹ bá mi subscribe. Ẹ ṣé gan, ẹ ṣé ń tẹ́tí sí wa. Torí ẹ gbọdọ̀ gbọ́ yìí, ká má tún gbé wá fún yín. Ẹ máa ní, Independent TV7 kò máa bá wa sọ gbogbo eléyìí. A máa rí gbọ́. Kí ló dé tí ìyá yóò tiẹ̀ bá wa sọ gbogbo àwọn kìnìún tá à ń gbọ́ ń tà? Pé instead tẹ máa fi gbọ́ ń tà, kẹ́ wá gbọ́ nínú ilé. Torí gbogbo ẹ̀. Bó ṣe ń lọ bí màá gbé wá fún yín. Láwẹ́ ní pẹlẹbẹ ní dọ́sìn. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye. God bless you.